ẹ̀ṣẹ̀ Tọgaa mi ṣẹ̀mí ni mo fi ṣètò láti jí i gbé. Thursday ló jẹ́wọ́ bẹ́ẹ̀. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù keje ọdún yìí ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom tẹ afurasí ọ̀daràn kan Prince Thursday Okon nítorí bó ṣe rán àwọn ajínigbé sí ọ̀gá tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni Ọlátóyè Dúrósinmi tí í ṣe kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà ṣàlàyé pé Okon pẹ̀lú àwọn afurasí méjì míì lọ́wọ́ ti tẹ̀ nítorí bí wọ́n ṣe lọ́wọ́ nínú bí ọkùnrin gíwá fásitì aládàáni kan nípínlẹ̀ Akwa Ibom ṣe dàwátì. Okon ló lọ lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ Saviour Sunday Luke àti Richard Friday láti jí ọ̀gá ẹ̀ àtijọ́ gbé lẹ́yìn tí yẹn dá dúró lẹ́nu iṣẹ́ látàrí bó ti ṣe ń yọwọ́kọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ pé nítorí bí ọ̀gá ẹ̀ ṣe gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ló fi jí i gbé láti lè kọ́ ọlọ́gbọ́n kó sì gbowó lọ́wọ́ ẹ̀, àmọ́ tọ́wọ́ pálábá àwọn padà ségi. Àwọn afurasí ọ̀hún ti ń ṣẹ́jú pé ó ní tẹ̀sán àwọn ọlọ́pàá báyìí. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ni kọmíṣánná yìí sọ pé ní nǹkan bíi aago 10 àbọ̀ àárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí ni wọ́n jí gíwá fásitì aládàáni kan nípínlẹ̀ Akwa Ibom gbé lásìkò tó ń darí lọ sílé ẹ̀. Ọjọ́ méjì lẹ́yìn ẹ̀, ìyẹn ọjọ́ àìkú Sunday ọjọ́ 26 oṣù kẹrin kan náà làwọn ẹ̀ka tí wọ́n ń gbógun ti ìwà ìjínigbé nílé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom náwó gọ́ ọkùnrin kan tó ń jẹ́ Prince Thursday Okon lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí. Ọkùnrin yìí ni wọ́n ló ti fìgbà kan ṣiṣẹ́ lábẹ́ ẹni tí wọ́n jí gbé rí, àmọ́ tí ọ̀gá ẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ látàrí àwọn ìwà ọ̀daràn kan tí wọ́n kẹ́fín pé ó fẹ́ máa hù. Okon yìí náà ló wá kó àwọn ẹmẹ̀wà ẹ̀ sọ̀dí tí wọ́n jọ pé bíríkótó tó fi di pé òun pẹ̀lú méjì nínú àwọn tí wọ́n jọ ń hùwà ọ̀daràn, ìyẹn Saviour Sunday Luke àti Richard Friday, tí gbogbo wọn jẹ́ ọmọ ìlú Ikot Ebam níjọba ìbílẹ̀ Mpanẹ́ní nípínlẹ̀ náà, fi lọ jí bàbá àgbàlagbà ọ̀hún gbé. Owó tó lé díẹ̀ ní mílíọ̀nù kan àti igba náírà ni wọ́n gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kí wọ́n tó fi ọkùnrin ọ̀hún sílẹ̀. Nínú owó tí wọ́n gbà yìí ni igba náírà àti 250,000 ti ṣẹ́kù sínú àpò báǹkì ẹnìkan nínú àwọn afurasí náà. Bẹ́ẹ̀ ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla tí wọ́n fi ṣiṣẹ́ láabi náà ti wà lákàtà àwọn agbófinró. Ó sọ̀rọ̀ síwájú sí i pé ọ̀gá àgbà iléèwé gíga fásitì náà ti padà sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ lálàáfíà. Owó tó sì ṣẹ́kù nínú owó ìtúsílẹ̀ náà ti wà níkàáwọ́ àwọn. Ó ní àwọn ṣì ń bá ìwádìí lọ. Dandan sì ni káwọn afurasí lọ káwọ́ pọ̀n ìrójọ́ níwájú adájọ́ tíwádìí bá ti parí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.